ètò jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà lẹ́fẹ́ ìránṣẹ́ Ọlọ́run MOA Dáre yóò máa fi ọ̀rọ̀ ẹ̀mí bọ́ wa. Jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà ká lè súnmọ́ Ọlọ́run. Ẹ ṣeun o, Ọlọ́run jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà lónìí yìí. Ẹ tún mú wa wá sórí afẹ́fẹ́. A dúpẹ́ fún gbogbo etí tó ń gbọ́ yín káàkiri gbogbo àgbáyé nítorí pé ẹ̀yin Ọlọ́run nìkan lẹ mọ̀ ibi tí ètò náà ń dé àti ibi tí ẹ mú un lọ. A dúpẹ́ púpọ̀ púpọ̀ lọ́wọ́ yín. Ọlọ́run gba ọpẹ́ wa o. Jésù Olúwa wa, àmín. Àìníṣàì máa mẹ́nu lé nítorí pé ọ̀pọ̀lọpọ̀ náà ló ti di alábàápín jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà. Mo sì mọ̀ wípé dídùn inú gbogbo wa náà ni a ó fẹ́ pé kí prógráàmù yìí kó máa tẹ̀síwájú. Yorùbá náà sọ wípé ọbẹ̀ tó bá ti dùn owó ló máa pa á. Nítorí náà àwa ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ ńlá tí a ní láti lè wá sí orí afẹ́fẹ́, láti lè yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò, láti lè lo ọgbọ́n Ọlọ́run nínú iṣẹ́ ìránṣẹ́ náà tó ló wá fi fún wa láti fi jẹ́ àǹfààní fún gbogbo ènìyàn. Tó ó kù tìrẹ náà o, arákùnrin àti arábìnrin tó ń gbọ́ mi, torí ọ̀fẹ́ wà fún, torí pé gbogbo ènìyàn náà kọ́ ló nírú oore ọ̀fẹ́ tí wọ́n níyẹn. Nítorí náà lóore ọ̀fẹ́ náà fún ìrere Jésù Kristi, torí pé ọ̀pọ̀lọpọ̀ ibi ni oníwàásù lè má lè dé, ṣùgbọ́n afẹ́fẹ́ ìtẹkinọ́lọ́jì ó ràn wá lọ́wọ́ púpọ̀ púpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ etí ló ń gbọ́ ọ̀rọ̀ yìí, ẹni tá ò lè lọ bá gan ó ń gbọ́, a gbé rédíò kalẹ̀, a gbọ́, ó tẹ́ lọ́rùn kò tẹ́ lọ́rùn, a farabalẹ̀ gbọ́ bí wọ́n ṣe ń ṣàlàyé. Nítorí náà iṣẹ́ ìrere yẹn ti di ọ̀dọ̀ rẹ̀ ní, àwa ò sì lè rí ibi dọ́dọ̀ rẹ̀. Tí wọ́n bá wá fi owó rẹ̀ kalẹ̀, ọ̀rọ̀ rẹ̀ tó fi kalẹ̀, ó túmọ̀ sí pé àtàwa àti ẹ lolúwa jọ ń lò láti kéde ìrere náà. Etí gbọ́ o, àyà ìgbàṣe ọ̀dọ̀ Ọlọ́run ló wà o. Olúwa yóò fi fún gbogbo ẹni tó ń gbọ́ tó sì ní ìfàlẹ́ ìkànnà o. Jésù Olúwa wa, àmín. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tó wà nílùú Ìjẹ̀bú Òde àtàgbègbè ẹ kú oríire o. Bàbá jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà. Òjíṣẹ́ Ọlọ́run ẹni ọ̀wọ̀ MOA Dáre yóò máa ṣáájú wa nínú ìjọ First African Church Mission Incorporated Ìjẹ̀bú Diocese St. Peter's Cathedral Ìmẹ̀pẹ̀ Òyìngbò Ìjẹ̀bú Òde Ògùn State nínú ètò ìpàdé àdúrà jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday kájọba Ọlọ́run làjà ní déédé aago 6:30 sí 7:00 òwúrọ̀. Jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà. Let's settle the matter. Ẹ̀yin ọmọ Ọlọ́run tó wà níjẹ̀bú Òde àtàgbègbè ẹ wá, ẹ jẹ́ ká bá Ọlọ́run làjà kájọ sọ àsọyépọ̀ ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday ní déédé aago 6:30 sí 7:00 òwúrọ̀. Wá, let's settle the matter. Jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà nítorí pé ìwọlẹ̀ rí kàn. Lálẹ́ lówùúrọ̀ ìlọ́sàn àti ní àkókò tó wù kó jẹ́, mo wà nínú ọ̀rọ̀ Ọlọ́run, ìwé ọba ìkejì orí 20. Mo fẹ́ wo ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run láti ẹsẹ̀ ìkíní lọ sí iwájú díẹ̀. 2 Kings chapter 20 from verse 1. Ó kà báyìí pé ní ọjọ́ wọn ni Ẹsíkáyà sí àìsàn dé ojú ikú. Àìsáyà wòlíì ọmọ Ámọ́sì sì tọ̀ ọ́ wá. Ó wí fún un pé, báyìí lè Olúwa wí, palẹ̀ ilé rẹ mọ́, nítorí tí ìwọ ó kú, ìwọ kì yóò sì yè. Nígbà náà ni ó yí ojú rẹ̀ padà sí ògiri, ó sì gbàdúrà sí Olúwa wípé, èmi bẹ̀ ọ́ Olúwa, rántí ní ìsinsìnyí bí èmi ti rìn níwájú rẹ nínú òtítọ́ àti nínú àyà pípé, tí mo sì ti ṣe èyí tí ó dára lé ojú rẹ. Ẹsíkáyà sì sọkún gidigidi. Ó sì ṣe kí Àìsáyà kí ó tó jáde sí àárín àgbàlá ààfin, lé ọ̀rọ̀ Olúwa tọ̀ ọ́ wá wípé, tún padà kí o sì wí fún Ẹsíkáyà olórí àwọn ènìyàn mi pé, báyìí lè Olúwa Ọlọ́run Dáfídì bàbá rẹ wípé, èmi ti gbọ́ àdúrà rẹ, èmi sì ti rí omijé rẹ, kíyèsí, èmi ó wò ọ́ sàn. Ní ijọ́ kẹta ìwọ ó gòkè lọ sí ilé Olúwa. Èmi ó sì bu ọdún 15 kún ọjọ́ rẹ, èmi ó sì gbà ọ́ àti ìlú yìí lọ́wọ́ ọba Asiria. Èmi ó sì dáàbò bo ìlú yìí nítorí ti èmi tìkára mi àti nítorí ti Dáfídì ìránṣẹ́ mi. Àìsáyà sì wí pé, mú odidi ọ̀pọ̀tọ́, wọ́n sì mú, wọ́n sì fi lé owó náà, ara rẹ̀ sì dá. Ké hallelujah. Jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà ní òní yìí. Ọ̀rọ̀ tí Olúwa ń bá wa yanjú wípé, mo ti rí omijé rẹ̀, I've seen your tears. Èmi kọ́ ló ń sọ̀rọ̀ yìí o, tí ó wà lórí afẹ́fẹ́, bí kò ṣe Ọlọ́run tí ń jẹ́ èmi ní fúnra rẹ̀. Ó ní kẹ́ ń sọ fún ọ lónìí wípé òun ti rí omijé rẹ̀. Tí a bá sọ̀rọ̀ nípa omijé, onírúurú ni ọ̀nà omijé
tí a bá ń sọ̀rọ̀ nípa pé omi ń dà lójú èèyàn, jẹ́ kí n lò báyẹn fún wa. Ọ̀nà oríṣiríṣi ló máa ń gbà. Ẹlòmíràn bí wọ́n bá kì dáadáa lórí kì ìlú wọn, lórí kì ilé wọn, orí ẹ̀ lè wú kí omi ó máa yọ lójú ẹ̀. Ẹlòmíín wà nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ka iṣẹ́ rere tí ó ṣe, bóyá àkókò sẹ́ńfọ̀t tẹ́nìyẹn fẹ́ àwọ̀ àkókò retirement, bóyá ẹnìyẹn wọ́n ń ṣe ìsìn ìfẹ̀yìntì fún, tàbí wọ́n ṣe ìpàdé àkórajọ níbi iṣẹ́ fún ìfẹ̀yìntì fún, wọ́n á bẹ̀rẹ̀ sí sọ àwọn nǹkan tí ẹnìyẹn ṣe, pàápàá jùlọ kó wá jẹ́ ẹni dáradára. Àwọn nǹkan mìíràn wà tó ti ṣe tí kò lè rántí mọ́. Ṣùgbọ́n nítorí pé Yorùbá wípé ẹni tí ó gbọ̀nsẹ̀ nìkan ló ń gbàgbé, ẹni tó kó ìgbọ̀nsẹ̀ yẹn pé àwọn irú ẹni bẹ́ẹ̀ wọn kì í gbàgbé torí pé wọ́n ti fi mú kó oorun. Ohun tó ṣoore yẹn lè ti gbàgbé, ohun tó ran ọmọ lọ́mọ lọ́wọ́ yẹn lè ti gbàgbé, ohun tó sanwó skul ẹnìkan lè ti gbàgbé, ohun tó lọ kúnlẹ̀ bẹ̀bẹ̀ kí wọ́n fi gbẹ ẹnìkan ṣiṣẹ́ ó lè ti gbàgbé. Wọ́n wá bẹ̀rẹ̀ sí máa yọ àwọn káàdì wọ̀nyẹn jáde lọ́kọ̀ọ̀kan. Nígbà tí wọ́n bá débì kan, ẹni náà wá wò pé ṣé pé mi ni Ọlọ́run lò tí mo ṣerú àwọn nǹkan wọ̀nyí, omi lè bọ́ lójú ẹ̀. Mo fẹ́ sọ̀rọ̀ fún ẹnìkan tó ń gbọ́rọ̀ Ọlọ́run lónìí. Gbogbo ibikíbi tó wù kó lè wà nínú ọ̀sẹ̀ yìí, nínú oṣù yìí, nínú ọdún yìí, bí omi bá tiẹ̀ wá máa jáde lójú rẹ̀, omi ayọ̀ ni yóò já sí. Kò ní jẹ́ omi ìbànújẹ́, kò ní jẹ́ omi ìdààmú, kò ní jẹ́ omi wàhálà, kò ní jẹ́ omijé àkáwọ́ lórí fẹsẹ̀ jẹlẹ̀ fún ọ. Omijé ìdùnnú, omijé hàn ṣe pé èmi mo ṣe rere tó báyìí rí, ló máa jáde lójú èmi àti ẹ, bẹ́ẹ̀ ló máa rí lórúkọ Jésù. Mo ti rí omijé rẹ. Ọ̀rọ̀ Ọlọ́run tọ̀ odidi ọba wá. Mo fẹ́ kí àwọn ọba aláyé tó ń gbọ́rọ̀ Ọlọ́run lónìí, mo fẹ́ kí àwọn ìjòyè tó ń gbọ́rọ̀ Ọlọ́run lónìí, mo fẹ́ kí gọ́fúnà tó bá ní oore ọ̀fẹ́ táàyè gbà tó yẹ pé ó ṣalábàápàdé jẹ́ ká yanjú ọ̀rọ̀ yìí lónìí, tàbí olórí ìjọ, olórí ẹbí kan tó ṣalábàápàdé ọ̀rọ̀ jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà lónìí. Mo fẹ́ kó tẹ́tí sáadáa. Ẹni tí ọ̀rọ̀ Ọlọ́run tọ̀ wáyé ọba àlú ni o, orúkọ rẹ̀ sì ní Ezekiah ni. Ẹni tá a sì fi ọ̀rọ̀ Ọlọ́run rán wòlíì ni o, orúkọ rẹ̀ sì ní Isaiah ni. Bíbélì wípé wòlíì yìí ó jẹ́ wòlíì Ọlọ́run ní tòótọ́. Bí ènìyàn bá jẹ́ wòlíì Ọlọ́run ní tòótọ́, kò ní bẹ̀rù láti jíṣẹ́, yàtọ̀ fún iṣẹ́ àpélẹ̀rọ tó kúnlé ayé lónìí. Iṣẹ́ àpélẹ̀rọ ṣẹ́ tó kúnlé ayé lónìí. Àgbélẹ̀rọ téèyàn ó jókòó tí ń ronú ọpọlọ rẹ̀, tí wọ́n á sọ pé Ọlọ́run sọ báyìí, ìyẹn kọ́ là ń sọ o. Àwọn wòlíì òtítọ́ sì wà lórí ilẹ̀ ayé, wọ́n wà nú àwọn ìjọ kọ̀ọ̀kan, wọ́n wà ń bẹ̀. Àwọn tí ò dalẹ̀ májẹ̀mú, tó bá ń kíyèsí ọ̀rọ̀ Ọlọ́run lórí afẹ́fẹ́, ó rí pé mo máa sọ pé àwọn tí kò dalẹ̀ májẹ̀mú, torí pé ẹni tí ń lọ gbé ẹbọ ti dalẹ̀ májẹ̀mú, wòlíì tí ń gbẹ́bọ ó ti dalẹ̀ májẹ̀mú, pásítọ̀ tí ń gbẹ́bọ ó ti dalẹ̀ májẹ̀mú, tí ń rí nǹkan mọ́lẹ̀ ó ti dalẹ̀ májẹ̀mú, tí ń sin ẹnu ó ti dalẹ̀ májẹ̀mú, tó wà nínú àwọn klọ́ọ̀bù black club àti oríṣiríṣi yẹn láwọn wà. Àwọn wọ̀nyẹn wọ́n ṣe wòlíì, àwọn yẹn ti dalẹ̀ májẹ̀mú, ìránṣẹ́ Báálì làwọn yẹn. Wọ́n kàn ń fi awọ ènìyàn bora ní, ìkookò ni wọ́n. Jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà, jẹ́ kójú rẹ̀ ó là, jẹ́ kétí rẹ̀ ó ṣí, jẹ́ kíyè rẹ̀ ó ṣí, kó gbọ́ ọ̀rọ̀ òtítọ́, ọ̀rọ̀ Ọlọ́run òtítọ́, kó gbọ́ ní àkókò tó ń gbọ́ yìí. Wò ó, Bíbélì wípé wòlíì yìí, torí pé ńgbà tí ò dá nǹkan kan pọ̀ mọ́ Ọlọ́run, kẹrù ọba aláyé wo ló wá fẹ́ bá? Ó lọ síbẹ̀ ni, kábíyèsí kẹ́ẹ̀pẹ́ o. Wọ́n ní wòlíì àmọ̀rí, bẹ́ẹ̀ ni Olúwa ló rán mi sí yín. Olúwa ní kí n sọ fún yín wípé títí àkókò yìí sí àkókò yìí, ẹ palẹ̀ ilé yín mọ́ o. Àwọn tẹ́ bá fẹ́ ṣe wíìlì, tẹ́ bá fẹ́ ṣe kíjà ó má ṣẹlẹ̀ lẹ́yìn yín. Àwọn ogún tẹ́ bá fẹ́ pín ẹ pín o. Àwọn tẹ́ bá fẹ́ fún ní nǹkan, àwọn tẹ́ mọ̀ pé ilẹ̀ yìí o, ilẹ̀ mọ̀lẹ́bí ni àwọn sì gbọ́dọ̀ gba tiwọn nínú ẹ̀. Ẹ ṣètò ẹ pé ogun akẹ́kẹ́ pé kálukú fún o, torí títí ìjọba ẹ̀ kú o, Ọlọ́run ló ní sọ bẹ́ẹ̀ fún yín. Mo mọ̀ pé bí wòlíì kan sọ lákòókò yìí gan, ẹjọ́ rẹ̀ ó sì dé Supreme Court. Ìdí ni wípé wòlíì tí kì í ṣe wòlíì òtítọ́ tó ti kọ̀ jantirẹrẹ láyé yìí kò ní jẹ́ kó o lè fọ̀wọ̀ fún èyí tó jẹ́ tòtítọ́ tó múrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ wá. Wọ́n ó ti rí gbogbo wọn bákan náà ni pé bird of the same feathers ni gbogbo wọn, kò sí nǹkan tó yàtọ̀ nù wọn, irú ìró ní borun gbogbo wọn. Ṣùgbọ́n mo fẹ́ kí wọ́n tó ń gbọ́rọ̀ Ọlọ́run lónìí kọ́ mọ̀ wípé irú ìró kọ́ ní borun o. Bíbélì wípé nípa èso wọn lẹ́yìn ó fi mọ̀ wọ́n, nípa èso wọn, torí pé kò ṣeé ṣe ká èso àjàrà lórí ẹ̀gún ọ̀gàn. Bíbélì ló sọ bẹ́ẹ̀, kò possible. Ìwọ náà gbé ìgbọ̀n kalẹ̀ kọ́ wò wọ́n, ọ ti mọ̀ àwọn atúrọ̀jẹ bíi èlùbọ́, ọ ti mọ̀ wọ́n. I'm not ready láti explain, àwọn láti fún ọ ní àpẹẹrẹ wọn ní orí afẹ́fẹ́ yìí mọ́, torí pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni mo ti sọ̀rọ̀ tó fi mọ ọ̀nà òtítọ́ àti ọ̀nà òdodo. Ṣùgbọ́n wòlíì yìí jẹ́ wòlíì òdodo, kì í ṣe wòlíì tí wọ́n lè kọ̀rọ̀ sí lẹ́nu, kì í ṣe bíṣọ̀bù tí wọ́n lè sọ pé bíṣọ̀bù náà dà,
alága àwọn ọ̀mùtí ṣe lè yóò sọ̀rọ̀ pé ó ní ká ṣe báyìí ebúdẹ ó ń dà kò sí tó jọ wọ́n ti mọ̀ pé ìránṣẹ́ Ọlọ́run lélẹ́yìí venerable yìí wọ́n mọ̀ pé venerable òtítọ́ ni apostoli yìí apostle yìí wọ́n mọ̀ pé apostle tòótọ́ ni evangelist àwọn èèyàn dà mọ̀ báyé ṣe bàjẹ́ tó wọ́n dà mọ̀ wọ́n mọ̀ àwọn tó jẹ́ tòótọ́ torí náà bọ́ọ̀ ṣe ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí wòlíì yìí jẹ́ wòlíì òtítọ́ Isaiah bíbélì pé ńgbà tó jíṣẹ́ kábíyèsí ò sọ nǹkan kan o His Royal Majesty ọba Ezekiah kò sọ anything o kò sọ pé ṣé ẹ gbádùn pẹ̀lú tẹ wá jíṣẹ́ ṣé ẹ sì wọ ààfin ẹ sì wá bá mi ẹ fi géètì lẹ́ẹ̀fi gbogbo ẹ lẹ́sìn wọ bíi wá ẹ sì gẹ́rù iṣẹ́ yìí a jẹ́ pé ọ gbà pé ọba ni mí ẹ ṣe púpọ̀ wòlíì ẹ ṣe mo dúpẹ́ bí wòlíì ṣe ń kú níbi ọ̀dọ̀ rẹ̀ láàfin òtítì ìjáde kúrò nínú pálásì rárá ṣùgbọ́n ibi pálọ̀ tó ti bá tó ṣe ń kú ńbẹ̀ tó ń bọ̀ ta bẹ́ẹ̀ ni Ezekiah gbàdúrà I want you to note all these points. Ezekiah gbàdúrà wo ọ̀rọ̀ Ọlọ́run yẹn dáadáa gbà tó bá ráyè ní kò ká tiẹ̀ 2 Kings chapter 20 Ezekiah ṣe kíni ó gbàdúrà tó bá wòlé àtẹsẹ̀ kejì ó ní nígbà náà ni ó yí ojú rẹ̀ padà sí ògiri kò kọjú sí wòlíì yẹn mọ́ wòlíì náà bá ya ra bọ́ ó ní ẹ̀ṣẹ̀ sà èèyàn ya ń lọ ó ní ó sì yí ojú tiẹ̀ padà sí ògiri kí ló ṣe ó sì gbàdúrà sí Olúwa wípé kò í ṣe pé ó lọ ẹsẹ̀ mú nǹkan fẹnu bá ń bá àwọn kan tó fẹ́ so kúrọ̀ sẹ́yìn pé láwọn kan tẹ́ ẹ ní kí wọ́n máa bá yín so kúrọ̀ tí wọ́n ní ẹni fún yín lájídèwé rárá mo fẹ́ kí ọba àti ìjòyè kó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run bó ṣe ń gbọ́ lónìí lórí afẹ́fẹ́ yìí jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà wọ́n ló kọjú sí ògiri ó gbàdúrà ó ní èmi bẹ̀ ọ́ Olúwa rántí ní ìsinsìnyí àwọn nǹkan tí mo ti ṣe fún ọ ohun tá a fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni wípé pẹ̀lú gbogbo ohun tó kà ẹ́ pátágbà tó sọ wọ́n ní kò tí ì sọ tán Ọlọ́run wá sọ fún wòlíì tí ò tí ì débi géètì ńlá láti jáde tó bá wo ẹsẹ̀ kẹrin yẹn ó ní ó sì ṣe kí Àìsáyà that is wòlíì nìyẹn o kí ó tó jáde sí àárín àgbàláàfin ọ̀rọ̀ Olúwa tó wá tọ̀ wá pé padà tó lọ sọ fún Ezekiah olórí àwọn ènìyàn mi pé báyìí lolúwa Ọlọ́run Dáfídì bàbá rẹ̀ wípé èmi ti gbọ́ àdúrà rẹ̀ ẹnìkan ń bẹ tó ń gbọ́rọ̀ Ọlọ́run lónìí ọba ní ìjòyè ní èèyàn ńlá ní olùṣọ́ àgùntàn ní Ọlọ́run ti gbọ́ tiẹ̀ náà lónìí Ọlọ́run gbọ́ àdúrà rẹ̀ kò ní ní ìdènà àdúrà mi kò ní ní ìdènà ojú àdúrà ò ní tì ọ́ ojú àdúrà ò ní tì mí ṣùgbọ́n mo fẹ́ sọ fún ọ wípé Ọlọ́run ní kí n sọ fún ọ pé òun ti rí omijé rẹ̀ omijé tó ń sun sí ọ̀dọ̀ Ọlọ́run tí ó sún sọ́dọ̀ òrìṣà ó sún sọ́dọ̀ igi ó sún sọ́dọ̀ òkúta ó sún sọ́dọ̀ omi odò ó sún sọ́dọ̀ kíní kan ni àwọn ìyá wọn ó sún síbẹ̀ pé ó sún sí ọ̀dọ̀ Ọlọ́run ọba tó dá ọ lórí àwọn nǹkan tó ń là kọjá yẹ Olúwa ní kí n sọ fún ọ wípé òun ti rí omijé rẹ òun sì ti gbọ́ àdúrà rẹ nítorí náà ogun yẹn ò ní borí ayé rẹ ìwọ kì yóò kí ikú kíkú kan ó lò ọdún tí Olúwa pèsè pọ̀ lò láyé aṣẹ́ni lórí òsì ní rí ọṣẹ́ lórí ṣùgbọ́n Bíbélì wípé ó sunkún sí Ọlọ́run tá lọ ń sunkún sí èèyàn lọ ń sunkún sí kò lè gbà ọ́ ó wípé ó gba iṣẹ́ tá a wá rán ó gbàgbọ́ iṣẹ́ tí wòlíì wá jẹ́ ó gbà pé yóò rí bẹ́ẹ̀ ó gbàgbọ́ ṣùgbọ́n ó kọ̀ láti mọ́kàn èyí náà là ń yanjú lálẹ́ yìí ó kọ̀ láti mọ́kàn lóòótọ́ ni wọ́n ti sọ wípé ń báyìí ó ṣẹlẹ̀ ó kọ̀ láti mọ́kàn ó wá gbé ìgbésẹ̀ ó wá ṣàlàyé ara rẹ̀ fún Ọlọ́run kí ló tẹ̀lé Ọlọ́run rántí rẹ̀ Olúwa yóò rántí ìwọ náà bó ti ń gbọ́rọ̀ Ọlọ́run Olúwa yóò rántí èmi náà lẹ́yìn ìgbà yẹn Ọlọ́run pàṣẹ fún wòlíì wípé lọ yí iṣẹ́ tó jẹ́ fún lọ yí padà èmi Ọlọ́run ti tún parẹ́ bákan náà Ọlọ́run fi ọdún kún ọdún rẹ̀ èyí tá a rí kà pé ọdún 15 kí ọ tó lè rí èyí gbà àfikọ́ dá ẹni tí Ọlọ́run ṣe mọ̀ Ezekiah ọba mọ Ọlọ́run ǹjẹ́ ìwọ gan tó ń gbọ́rọ̀ Ọlọ́run lónìí ọba baálẹ̀ olórí ìlú olórí ìjọ olórí ẹbí ǹjọ́ tiẹ̀ mọ̀ Jésù báyìí Jésù ní kí n sọ fún ọ nínú ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 6 ó lè mi náà lòtítọ́ èmi lọ̀nà yìí èmi nìyè yìí ò lè rí Ọlọ́run àdúrà rẹ ò lè gbà ọ̀nà yìí ò lè la àyàfi tó o bá gba pàṣẹ mi wá ipasẹ̀ ta ló ń gbà ìwé Fílípì orí 12 sì ti fi orúkọ kan fún Jésù olùgbàlà ó lójú gbogbo orúkọ lọ kí lorúkọ náà pé ọ lè bá Ọlọ́run sọ̀rọ̀ àfi tó o bá dákọ̀ Jésù pé ní orúkọ Jésù gbogbo eékún ni yóò wólẹ̀ gbogbo ahọ́n ni yóò jẹ́wọ́ Jésù lólúwa fún ògo Ọlọ́run ọba ni nítorí náà o gbọ́dọ̀ ìwọ náà fẹ́ kádùúrà rẹ gbà bíi ti Ezekiah o nílò Jésù lónìí baálẹ̀ kábíyèsí gọ́fúnà kọmíṣánná àti olórí àti nínú ìjọ o nílò Jésù o nílò láti fàyè rẹ fún Jésù mo pè ọ́ lónìí lábẹ́ jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà yanjú ọ̀rọ̀ rẹ Jésù lọ̀rọ̀ rẹ nílò Jésù ló kù fún ọ láti ní ọba ti ní Jésù ọbọ àwọn atannijá yóò ní lè tàn ọ́ mọ́ mo gbàdúrà
ó yá ní Jésù lónìí, lórúkọ Jésù ó yá ní Jésù lónìí. Tó o nílò náà ni personal encounter. Mo sì sọ gẹ́gẹ́ bí ikọ̀ Olódùmarè, wàá ní àbápàdé ẹnìkan sí ẹnìkejì pẹ̀lú Jésù, wàá ní láti òní yìí lọ. Bẹ́ẹ̀ lórí kò yí padà. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Gbogbo àwọn aláìsàn ẹ̀rí ìwòsàn, gbogbo aboyún ẹbí wẹ́rẹ́, gbogbo àgàn ẹ̀tọ́ wà lábòsùn, ẹ̀yin tẹ́ òrìṣẹ́ kọ́nà ó là fún yín, ẹ̀yin tẹ́ fẹ́ tẹ̀síwájú ayé òní dínà mọ́ yín. Màmá àti bàbá yẹn wàá jẹun ọmọ, ó ti rí bẹ́ẹ̀ o. Bí Jésù Olúwa bá ti dé lórí afẹ́fẹ́, jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà ọjọ́ mẹ́jọ yóò mọ tẹ̀síwájú. Olúwa bá fún ọ lórí ọ̀fẹ́ láti ràn wá lọ́wọ́, ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ o, yóò sì dára fún ọ. Jésù Olúwa wa, àmín. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tó wà nílùú Ìjẹ̀bú Òde àtàgbègbè ẹ kú oríire o. Bàbá jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà. Òjíṣẹ́ Ọlọ́run ẹni ọ̀wọ̀ MOA Dáre yóò máa ṣáájú wa nínú ìjọ First African Church Mission Incorporated Ìjẹ̀bú Diocese St. Peter's Cathedral Ìmẹ̀pẹ̀ Òyìngbò Ìjẹ̀bú Òde Ògùn State nínú ètò ìpàdé àdúrà jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday kájọba Ọlọ́run làjà ní déédéé aago 6:30 sí 7:00 òwúrọ̀. Jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà. Let's settle the matter. Ẹ̀yin ọmọ Ọlọ́run tó wà níjẹ̀bú Òde àtàgbègbè ẹ wá, ẹ jẹ́ ká bá Ọlọ́run làjà, kájọ sọ àsọyépọ̀ ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday ní déédéé aago 6:30 sí 7:00 òwúrọ̀. Wá, let's settle the matter. Jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà nítorí pé ìwọ lẹ̀rí kàn. Ètò jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà lẹ gbọ́ tán láti ẹnu òjíṣẹ́ Ọlọ́run MOA Dáre. Ẹ pàdé ìránṣẹ́ Ọlọ́run MOA Dáre lọ́sẹ̀ tó ń bọ̀ ní déédéé àkókò kan náà. Tẹ́ bá ní ohunkóhun tí ẹ fẹ́ mọ̀ nípa iṣẹ́ ìránṣẹ́ yìí, ẹ pè sórí 0805 21 50 644 0805 21 50 644 tàbí 0803 69 16 153 0803 69 16 153. Àlàáfíà fún yín o. Wọ́n forí sí Olúwa.